Hello, everyone. Welcome to Tony Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments, the button, so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is going to be, let's watch it right now. Thank you. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Intelligent speaker. She needs so Tolani over intelligent. Tolani over intelligent too. Ṣé wọ́n máa lọ kọlẹ̀kùn bá speaker tó bá fẹ́ help ẹ̀ ní anybody. It's not about intelligent, it's about humanity. I need intelligent. Ẹni tá bá fẹ́ rí pé ó fẹ́ ṣe ni kò ṣe. It's not about pé èèyàn kan wá intelligent. No speaker is better than the other. Ó níbi tí field anybody ṣe fàbọ̀ sí wèrè sílẹ̀. If you can't do it, fuck off. Ẹ fi sílẹ̀. Ọmọ yẹn ò nídìí káwọn kan máa castigate ẹ̀ káwọn kan máa sọ. Ẹ fi sílẹ̀ wọn ò pè yín na is it by force. Is it by force? Ẹ fi sílẹ̀ ìwọ̀n tó bá lè ṣe. Kó jókòó sínú ilé bẹ̀ kó má lè jáde. Kó má lè ṣe kó má lè mọ̀ gbogbo ẹ̀yin lẹ máa ń mọ̀ jù. Ṣé ẹ̀rí tó ń sunkún lánàá ni? It's a sign of depression. Kí la need intelligent speaker? Ṣé ká máa fi ṣe analysis part 1 to 2000 kó tún wá di wàhálà? I need intelligence. We need humanity. We need human feeling. People who can stand with her. Anybody tó bá find the Wunmi, they are intelligent speaker. For them to come out with their face and come out with their chest. They are intelligent enough to put it down. Wọ́n bá sọ the saga. Kí ni Bukky Jesse fẹ́ ṣe fún tẹ́ ń pọ́ Bukky Jesse létí ò tí ṣe more than worse. Kí ni Bukky Jesse fẹ́ ṣe fún tí ò tí ṣe more than worse. Tẹ́ fún Bukky ní ìyẹn wípé Bukky will destroy her. To hell with your Bukky. Àtẹ̀yìn tẹ́ feel pé Bukky jẹ́ bákan. Anywhere tí Bukky bá wà kó bring her on. Àwọn òwe ni Bukky fẹ́ máa pariwo mọ́. Ǹjọ́ tí Wunmi bá jáde fún Bukky kó gbéṣẹ́ pé tọmọtọmọ. Gbogbo wa máa sọ pé Bukky ayé ẹ̀ ti bàjẹ́ ọmọ kékeré ló ń fi ẹ́ wọlé. Kó wájọ fẹ́ sára wọn báńtà tó báńtà. Kí ni Bukky fẹ́ ṣe fún Wunmi? Kí ni Bukky fẹ́ ṣe fún Wunmi? Ṣé èèyàn máa ń sá kó sá sẹ́nu kú ẹ̀ ni? Ọmọ òṣè nǹkan ojoojúmọ́ ló ń parọ́ ọmọ ẹ̀ tún sọ pé Bukky Jesse, who is Bukky Jesse? N tó lè mú mi stand to my bully up till now and I stand it up. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Do we need intelligence? A máa lọ gba Táíṣó Larin, àbá a máa lọ gba Wọlé Ṣóyínká kó tó lè jẹ́ intelligent speaker. Please stop that nonsense. Àwọn òwà intelligent but à ń sọ̀rọ̀ àwọn yẹn understand that we are making points. If you don't want to do kẹgbẹ́nu òṣìṣàn, you don't have to be intelligent to put things right. It's not about intelligence. Ọgbọ́n orí òkà, and we don't need any part 1 to 10,000 commercial analysis. No, we are doing the reality. Èpè fún èpè ni, àfọ̀ṣẹ fún àfọ̀ṣẹ, irọ́ fún irọ́ la máa, everything òótọ́ fún òótọ́ làjọ máa fúnra wa. Wọ́n ń gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè ẹ̀ ń wá intelligent speaker. Ṣé àwọn tó ń gbé ṣépè ń jẹ́ they are acting intelligent with the case? Ẹ ń ṣe nǹkan ẹ̀dẹ̀ máa bá ṣá àwọn tó kù jẹ́ bí pé àwọn tó kù ò lọ́pọlọ. Ṣé mo dì í mú kẹ má ṣe ni? Àbọ̀ ń gbowó lórí àbọ̀ sọ sálárì Wunmi ò sanwó fún anybody o. Èmi tún sọ tó bá Wunmi bóhùn ìkẹtù ní kó dákẹ́ because ẹ̀yin náà lẹ sẹ́ẹ̀tì ẹ̀ débi tó wà. Ǹjọ́ tí mo pe ọmọ yẹn ó nọ̀rọ̀ tájọ́ sọ ó sọ̀rọ̀ lásán mo rí nǹkan tó ṣẹlẹ̀ sí tí mi ò gbúdọ̀ wá máa sọ gbogbo ẹ̀ online all the time. Ọ̀rọ̀ kékeré báyìí mo rí nǹkan mo ní Wunmi no. Òun nìkan pẹ̀lú ọmọ nínú ilé ẹwà ń bí nílùú tó wà ń bẹ̀ ẹni pé kíni ẹ̀ẹ́tú rẹ́ni tó fẹ́ ṣe tíṣà tí èmi ò ní kankan láti advice Wunmi. Ìtó bá ti pí ẹ̀ ni. But tó bá jẹ́ yẹn ní mi ò jáde fún fracas o. I'm not involved in fracas. I want to fight for my children. I want to fight for my family. I want to fight for this. It's not about being intelligent. It's about doing the right thing at the right time. I foresee this before. Let this girl come out. Depression love for me. Wọ́n fẹ́ pasa yẹn lọ wá dúró èpè tó ń gbéṣẹ́ lórí TikTok every day. Tọmọtọmọ. Josin Grant interview one nail ọmọ ẹ̀ down. All her reputation is at stake. Wọ́n ba life ọmọ ìjẹ́ ní kó dákẹ́. Ẹ̀yin lè dákẹ́ irú ẹ̀ ni for over 7 months. Ẹ wá ní ó lọ from TikTok. Ṣe kíní bo ni kó lọ sí rédíò Lagos sí Ọgbà àbí kó lọ sí CNN.
àbí kó lọ sí kinní. Tẹ́ bá fẹ́ ṣàbòsí ẹ come out with full force. Kò sẹ́ni tó ní kẹ́ má ṣe. Nobody hold you. Ẹ lọ ṣe ti yín. Ẹ lọ ṣe ti yín. Bẹ́ẹ̀mi ṣe mọ tèmi ṣe níwọ̀nba ni mò ń ṣe, mi ò dẹ̀ ṣe fún publicity. Ẹ rí pé ọjọ́ tó bá wù mí ni mò ń jáde. Kò sẹ́ni tó lè sọ pé jáde léni jáde lọ́la. And I don't want to be known. Torí ẹ̀ mo ṣe ránṣẹ́ lórí 2 platform. Mi ò lọ sí Instagram pé kí n máa tag everybody mọ page mi. I'm not for that. I'm not for the likes and the view. I'm doing it because I have daughters and I don't want such thing to happen to my own children. Anything tí mo bá fẹ́ fún mi ló máa ṣẹlẹ̀ sáwọn ọmọ mi. No, it's not for clout, it's not for anything. Keeping quiet at her age. Ẹ wo bọ́mọ yẹn ṣe sọ̀rọ̀ lánàá tí inú ẹ̀ fúyẹ́. Ẹni pé she's going to speaker. Ṣé bọ́dọ̀ mi ló wà àtọ̀dọ̀ Tọ́lá ni? Who are you referring to? I need láti stop nonsense yẹn. Ó lọ sọ́dọ̀ Tọ́lá ni mo tiẹ̀ tí pé mi mọ̀ pọ̀ wà ń bẹ àwọn èèyàn kan ló wá náà wà lọ́dọ̀ Tọ́lá ni. Bó ṣe drop báyìí ní kọ́ọ̀lù tèmi wọlé ó dẹ̀ tún gbé. What do you mean? So anybody tó bá jà fọmọ yìí sí wọ́n ṣe for their own benefit ni. Is that what you think about this? Ṣé nǹkan tẹ́ rò wípé this justice for Mohbad is not for money, it's for humanity, for me. I'm not doing it for anything. Have I come out to ask for anything for myself? Even owó tí mo ní pa fẹ́ fi jáde ganjọ́ yẹn, tí mo ní kó àwọn èèyàn fún mi, pé mo fẹ́ gbé Wunmi jáde, I end up sharing it between Wunmi and Ìyá Mohbad, which is about 370,000. I gave Wunmi 200,000. I gave Ìyá Mohbad 170,000 for people to know I'm not after the money. Fi jáde mọ́ because ẹni kọ́mọ yẹn náà má jáde. Mo náà kè gba ìwọ fira groceries. Ìyá Mohbad inú ẹ̀ fira nǹkan tó máa ń wìn. Wunmi ìwọ náà gbà anything tó bá fẹ́ kó fira. Jáde mọ́. Normal now. Àwọn ẹlòmíì máa ní èmi ni mo béèrè náà. I didn't do like that. I gave it to them because it's not all about the money for me. And her father is like a uncle to me. I've told you this. It's not about this thing. Even if tí mo fẹ́ bínú daddy ẹ pé mi pé ṣó o máa fọmọ ẹ lẹ̀. Don't do that. Ìwọ ò ń ṣarata now. Ṣé nǹkan tára àta bá sọ sí ẹ ló máa gbọ́ ni? Ọmọ eléyìí mo ní mi ò fílẹ̀ mo kàn fẹ́ avoid ẹni because mi ò fẹ́ jọ́. Èwo làbò sí òṣì pé kíní kan. Anybody can do it. Anybody I'm a share I'm a beg gbé. But ẹ má bàṣẹ tẹ́lòmíì ṣe jẹ́. Ṣé rò pé ó easy fún mi lánàá tí mo sùn ní 5 a.m. ni? Do you think it's easy? Do you think it's easy? I slept 5 a.m. yesterday. Lẹ́yìn ìgbà tí mo tún ṣetán mo tún dáná sáré. I didn't sleep. Ṣé wọ́n fẹ́ fún mi lówó ẹ̀ ni wọ́n fẹ́ fún mi lówó ń bẹ̀? Ẹ jẹ́ ká stop àbòsí please. Tọ́mọ bá ṣe nǹkan tẹ́ ẹ bá lè support ẹ̀ èwo ni update òṣì. Èwo ni write up òṣì kó dákẹ́. Wọ́n ní tẹ́wọ̀n bá dákẹ́ tààrẹ ẹ̀ bá dákẹ́. Gbàmígbàmí lèèyàn ń gbà èèyàn kí ń gba méṣẹ̀ mérò. Tí Wunmi bá kẹ́ ìwọ̀n bá gbé tó ké lánàá ẹ̀mọ̀ àwọn èèyàn tó ti get in touch pẹ̀lú wa. She should come out and make her voice known. She should come out. I've said this thing before. I've made the right connection for her. Àti rìn káàkiri gbogbo ibi tó ní ká lọ. Ẹ máa ní kó dákẹ́. Ibi báyìí ló yẹ ká wà lẹ́nìí náà. Ibi báyìí kó yẹ ká wà lẹ́nìí kò sí ìyá pẹ̀lú ọmọ yìí náà. Òun àtọmọ ẹnìkan ni náà. As if make àbòsí ni. I hate àbòsí. I'm not holding Wunmi in no stage. Ẹ lọ ṣe títí yín. Kí lẹ mean pé she should not dwell with the fracas speaker. What do you mean? What do you mean? I don't want to mention him, please. I don't want issues. But don't start that with me. Teba shemiti ni gbé birikoto. I don't send you now. Ẹ má jẹ́ ká drag nǹkan tí ó yẹ ká drag. I am all for justice for Wunmi and Liam and justice for Mohbad. And their well-being is my number one priority. I don't care about views. I don't care about. I lost my page because of this. And I know you all are happy about it, but Ọlọ́run jù yín lọ. Did I ask anybody to help me broadcast? Ṣé mo bẹ̀ yín kẹ́ broadcast? Àbí mo ní pé kẹ́ broadcast? Normal tó bá wùn ṣe bẹ́ẹ̀ máa broadcast. Did you? Ṣé mo bẹ̀ yín? I stay on my lane. Kí ló fa ìlara? Ẹ jẹ́ kí Wunmi wá sọ́dọ̀ yín tẹ́ bá fẹ́. I'm not holding her. Wunmi, go to anybody and explain yourself. You are not bound to me. I don't need you always. But if you have something to talk and you want to talk, come up here. For the fact that pé wọ́n ṣeré pé Wunmi lọ sí page ọmọ abóláyàn fún ẹ. Wọ́n máa dọ̀sí mi pé wọ́n fẹ́ ṣe ni. Must you read meaning to everything? Is that not stupidity? When you read meaning to everything, speaker says online and make fun of it to pepper the haters, must you read meaning to it? It's unfair to us that is trying. I hardly sleep. I make calls every day. People call me. Show me meaning Wunmi.
Shame ni mo bí ni. But appreciate the little help about phone. Wunmi have never paid me any couple. I've never collect 1 naira from Wunmi, and I will never take money from her. Nobody can tell me how to deal with Wunmi. I am the first to come out for her on Christmas time. Stop. Mi ò fẹ́. Téèyàn bá ṣe nǹkan tẹ́ ẹ bá rí dáadáa nú ẹ̀, ẹ fi sílẹ̀. You can as well do it better. Stop condemning what people are doing. I'm not here for anybody. I'm for here because of the family. And I'm not just anybody. Go and ask, make your research. If you have Baba Wunmi, if you have Baba Wunmi's number or the mother, call her. You can hear the day Mommy Wunmi call me and say, I know me. It is not a joke. Baba is from Mojoda. My mom is from Odomola. They are related. My dad is from Iraye. When I get to know, I said, so she's my family. Go and make your research. This is not a joke to the family. Somebody must stand up for her. And I said, anywhere she wants to go, I will follow her. Not for a speaker. It's about doing it for a child that I know she needed help. She's like a daughter to me. If you see me with her, it's not because I want to change her mind. I will never tell her not to talk to anybody. I'm not that kind of person. I will never tell her not to go and meet anybody for help. That is my own goal. But you cannot stop the fact that we are related. Stop. Stop. We are not doing it for any monetary purposes. Stop it. She Facebook can pay me. Hello, what is about anything? She be I bring it here. Pinky Piles was here and people were there. To report it. Ori page, ori kini Wunmi ni èmi àti Alaje talk show, ta finish show, to fi gbe intellectual. Did I come here and ask for anybody? Ẹ ṣàbòsí yín síwájú, please. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yìn mi nù. Kí ló dé mọ bó ṣe ń parí kan ẹ dẹ̀ máa sọ wípé justice is it about justice? Ẹ gbé justice fún sílẹ̀. Ẹ gbé justice sílẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tọ́mọ yìí ń feel. Ẹ jẹ́ ká wo nǹkan tọ́mọ yìí feel. Òun nìkan kò sí ìyá pẹ̀lú ẹ̀wọ̀n àtọmọ ẹ̀ nìkan ṣoṣo nínú ilé. Tọ́mọ bá ń ké báyìí tó bá bẹ̀rẹ̀ ọmọ yẹn ń ṣe yín lásán, ó ń yàgbẹ́, ó ń gbóná. Wunmi bú sẹ́kún ni. Ó ní ya hours tí mo fi rẹ̀ lẹ́kún. Tó ní pé nǹkan tí ń ṣọmọ mi, mommy, kí lẹ rò? Do you think that something is mo ní yín ló ń ṣe lọ́rọ̀ ògùn báyìí. Ó yá jẹ́ ká sáré máa lọ sí kinní. Were you there with her? Ṣé wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀ ni? Òun nìkan ṣoṣo. Ẹ̀dẹ̀ tún rí èèyàn tó tún sọ pé máa lọ níwájú, mo wà lẹ́yìn ẹbí ike. Ẹ sọ wípé you should go to intelligence. You should go. Does that make any sense? Ṣákúrí lẹ́yìn ni. Tẹ́ bá ní intelligence speaker tẹ́ fẹ́ gbé lọ fún àwọn òròjọ́ wẹ́wẹ́ òṣì. Àwa sanwó tó wóró wa. Níbí báyìí àdákẹ́. Tó jẹ́ èèyàn 10 ló ń wò wá. Wọ́n ti get message. A lọ sórí TikTok, a lọ bá wọn tiwa ṣeré ń bẹ̀. Wọn ò dẹ̀ ní kẹ́ má ṣe TikTok. Go and do your own. I'm not for all this nonsense anymore. If you there for me, I there for you. Tó bá know ya wèrè, I will start with you. Ẹ̀yin mi nù, ẹ ṣe tí lọ́tọ̀. I don't want ẹjọ́, but ẹ bá fẹ́ jọ́, èmi ò ṣe mo sá fẹ́ jọ́ o. Ẹ jẹ́ ká kọ́kọ́ yẹ̀rí ara wa ná. Kí ló dé gan pàápàá? Ẹ má silent ọmọ yìí. Bàbá àti ìyá ẹ̀ ti fà lé mi lọ́wọ́. Ẹ jẹ́ ká wo bí tá máa gbé gbà. Ṣebí nínú Naija yìí ni. Ngbà tá bá dé ọ́fíìsì Sanwó-Olú, a mọ̀ pé òun gbàlejò. Tá bá lọ káàkiri gbogbo Nàìjíríà, a bá dá sọ̀rọ̀ kí wọ́n mọ̀ pé àwọn gbàlejò. Kí ló dé? Ṣé kò gbẹ̀mí lẹ́nu Wunmi ni? Bó ṣe gba ti Mohbad ni. Ta ló máa tọ́jú Liam? Ìyá Wunmi ò sí lé. Mọ́mì náà sì kí wọ́n ṣe títí wọn lọ́hùn. Kọ́lọ̀ fún yìí oníyà ní okun àtagbára ní àgbàlagbà nìyẹn náà. Mélòó ni ìyá fẹ́ sá? Ṣé ìyá mọ̀ bó ṣe lè bá ṣe speaker fún ni? Even tí ìyá ẹ̀ bá wà lé eré mélòó ló fẹ́ sá? Then àbúrò ìyá ẹ̀ wà ń bíbà, kì í ṣe pé kò sí anybody pẹ̀lú ẹ̀. Ta lè jọ sáré? Àbúrò ìyá ẹ̀ wà pẹ̀lú wa. Tó jẹ́ pé àwọn gan lọ́tọ̀ Wunmi dàgbà, tó jẹ́ pé ilé wọn ni Wunmi dàgbà sí. Kì í ṣe pé nǹkan tí family ò wà involve ni. Ẹ̀dẹ̀ ni kó má sọ̀rọ̀, kó má lọ sórí TikTok, kó má lọ sórí kinní. Kí ló dé?
Kilo de gongono. Share competition. I'm not here to do competition with anybody. I'm here for the family. I'm here for the family. Emi mo lọ pe Karimo wa lana. Only see your sister. Do you know what I've done? Go out and support your sister. Leave all the fight behind. This is a family thing. This guy is not in good state of mind. You people should stand beside her. This thing is getting out of hand. Sister no came out. I can show you the message. She came out yesterday. Everybody in the family. Daddy, daddy, it's time to ma sorrow. One bully on my you. This is getting too much. Èpè lórí Liam lójoojúmọ́ lórí àwọn ọmọ TikTok yẹn. Èpè burúkú. Ẹgbọ́n táyà ní ṣépè fún ọmọ onípọ́dún kan. Tó ń ṣe èpè fún ọmọ lọ́mọ. Ẹ lè gbà fún ọmọ yín ni. Ṣé lè gbà fún ọmọ yín ni? Ẹ rò pé kò eré ni. Ẹ màdúrà tó ń ṣe fún ọmọ yẹn lójoojúmọ́ ni. Ẹ màdúrà táwọn abiyamọ yẹn ń ṣe fún ni. Àwọn èèyàn á pè mí nídàájí kí n send Sam báyìí sí, kí n send eléyìí sí. Do you think this is a joke? Her mental state is at risk. She need a stable head to train that child. Ọmọ yẹn máa wọ kindergarten. Ṣé kó má sọ̀rọ̀? Liam ò ní lè lọ birthday. Wọ́n á máa pè gbogbo ọmọ àdúgbò fún birthday. Liam ò ní lè jáde. Wọ́n á máa pè gbogbo èèyàn fún party. Ọmọ yẹn ò ní lè jáde. Kindergarten máa dé, ọmọ yẹn ò ní lè lọ. School máa dé, ṣé kó ọmọ yẹn ṣì wà nínú ilé ayé ni? Kó yìí wà nínú ilé ni. Kó má ṣe táwọn ẹgbẹ́ ń ṣe. Corona inquest la ṣe fóṣù méje yìí àti ìparí ẹ̀. Ọdún wo lẹ mọ̀ tí court case ma last? Do you think it's easy like that? Ẹni kó má sọ̀rọ̀, they will bully her. Bully wo ló tún fẹ́ bully Wunmi tí wọ́n ti bully ẹ̀? Kí ni Bukky Jesse tún fẹ́ sọ? Kí ni gbogbo wọn fẹ́ sọ? Tell me for the past 7 months. Tell me what kí ló tún fẹ́ sọ fún? Wọ́n ti ní òun ló pọ̀kọ ẹ̀. Wọ́n ti ní òun ló gun pa. Kí ló tún fẹ́ sọ tí wọ́n ti sọ? You all should stop. You all should stop. It's not a game. This is between life and death. It's not a game. If you are taking it as a game, it is not a game. This is the serious thing I've ever done with my life and my soul. Leave Wunmi alone. If you cannot support her, don't bring her down. Please. Don't bring her. She doesn't need that now. She should stand up for her child and herself. One lolly and one max, one draw sí gbogbo bus stop. One draw sí gbogbo bus stop. One trailer káàkiri. Ó fẹ́ lọ ra nǹkan ní pharmacy lásán, ní supermarket ọṣẹ àti gbogbo nǹkan. Wọ́n tẹ̀lé lẹ́yìn, where you there? Are you staying in Nigeria? Don't stay in the four corners of your home and tell her what to do. Let her, at least they will know she spoke up, nobody answered her. At least they will know she cried for help, nobody come for her rescue. At least they will know she shouted. She called on the government. Kilo de, want to competition, nothing is happening. Want to shake gbogbo, nothing is happening. Want to Baba Mohbad, nothing is happening. What else do you want? What else do you guys want? Is it about being the best speaker? Is it about being the fluent speaker? Is it about intelligent? Is it about being the best of the best? Stop it. Stop it. You all should stop it. This is not a child's play. It involves somebody's life. Every blessed day ni Josi rìn kiri. Every blessed day ló rìn kiri. Ló ń fún ní gift, ló ń jẹun, ló ń lọ gbá, ló ń bounce kiri. Èèyàn ni Wunmi náà. Don't take her right from her. Má sọ̀rọ̀ ló pa Mohbad. Má sọ̀rọ̀ ló pa Mohbad. Tó bá sọ̀rọ̀ wọ́n máa bully ẹ. Tó bá sọ̀rọ̀ wọ́n máa rí pé wà vulnerable. Tó bá sọ̀rọ̀ wọ́n máa rò pé ìyá wèrè òun ni Mohbad fi dòrùn run. Tó bá sọ̀rọ̀ ni Mohbad, kó má sọ̀rọ̀ ni Mohbad fi dòrùn run. Mohbad ló ní ọmọ ọwọ́ Wunmi. Mohbad ni. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀, you don't believe in her. You don't believe in her. Ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ lẹ́yìn. Ẹ̀yin náà ṣàbòsí ẹ lẹ́yìn. Leave her. Àwọn tó bá máa ṣe pẹ̀lú ẹ jẹ́ kó ṣe pẹ̀lú ẹ. 7 months is enough. Ọmọ ọdún mélòó lọmọ tá à ń sọ, 24 years old. Ẹ jẹ́ kó bọ́ ọ̀tà tí Bukky bá máa bu lójoojúmọ́, ẹ jẹ́ kí Bukky bá máa bu. Ẹ jẹ́ kí Bukky máa bu. Ẹ wo Fọláńgbà yẹn tó pa lẹ́nu mọ́ gbà tó pàdé tó bọ́ta tó kígbe gbogbo ọmọ Nàìjíríà ẹgbà wá o kíníkan ìgbà kan àwò kan. Ṣùgbọ́n òun lọ fi bọ́ta. But tó bá jẹ́ yìí ni ẹni, I'm fighting for my children. I'm fighting for my life. I'm not doing fracas. I'm not doing this. I'm not doing that. Wunmi náà ò ṣe fracas kẹ́ kó ṣì síwájú. Kò ṣe fracas. She want to fight for her children.
ó fẹ́ jà fún ààrẹ àtọmọ ẹ̀. Leave her alone. If you can't help her, leave her. Ẹ fi sílẹ̀, wọn ò pè yín. Tolani is doing a good work with Wunmi. Àwọn tó ń ṣe náà, gbogbo àwọn tèmi, gbogbo wọn, so wọn wà intelligent tó, táwọn ọmọ yẹn máa wà lórí TikTok fún 24 hours. Ṣówó fún ni ó téèyàn ni. Tó ń ṣe justice for Wunmi. 24 hours, gbogbo wọn máa shift, àwọn kan á lọ sùn, àwọn kan á padà. Wọ́n á play gbogbo show wọn. You think they are not intelligent enough? Àwọn Mercy found me, they are not intelligent enough. Gbogbo àwọn eléyìí, wọn ò tí try tó látijọ́ tó ti bẹ̀rẹ̀. Wọn ò tí try fún Wunmi tó. Wọn ò lójú oorun wọn anything. Temi platform will be there. Àwọn Dawa class, King White, people fighting for this girl. Anyone wọn try to. Ǹjọ́ wo ni King White ń jáde lọ tó lọ fídíò ẹ̀ tí ó mọ̀. Tó bá jẹ́ bó ṣe máa trace ẹni ẹlẹ́rìí pa nìyẹn. Bó ṣe máa trace all because wọ́n fight fún Wunmi. Èmi ò kí ń fi ojú olé ore gígì o. Mo ò dẹ̀ kí ń sọ pé ẹni tó ṣe díẹ̀ gan rárá kò ṣe tó. These people tried. Wọ́n máa wà lórí péjì yẹn látàárọ̀ dòru títí tán àwọn tí Amẹ́ríkà máa gba shift. Àwọn tí wọ́n máa pín síra wọn ni. Ẹ jọ̀ọ́ ẹ fi sílẹ̀ tẹ́ bá lè ṣe. Ẹ jọ̀ọ́ ẹ fi sílẹ̀ tẹ́ bá lè ṣe. Ẹ fi sílẹ̀. Dandan kọ́ ni kẹ́ support ẹ̀. Ẹ má advice òṣì. Tẹ́ bá lè support wa, ẹ jọ̀ọ́ ẹ dákẹ́. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Ibi tó bá máa sọ̀rọ̀ dé, tó bá need láti lọ ya microphone ní mọ́ṣáláṣí ni, kó máa pariwo mi kọ́ ni mo pọ́kọ́ mi ò mọ̀ pé o. She need it now. Wọ́n ní gbàmígbàmí lèèyàn máa ń gbà. A kì í gbẹ méṣẹ̀ mèrò. Ẹni tó bá kígbe ẹgbàmí o láyé máa gbà. Ẹ jẹ́ kí Wunmi kígbe gbàmígbàmí. Ó dákẹ́ láti joy. Ẹni kò sù, ó sù Bukky, kò Bukky ní rubbish ni, kò work. Ó ṣe lè ṣe bá tún ṣe nǹkan míì. Bí mo ṣe ń ṣe tí ò bá tẹ́ yín lọ́rùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin mi nù ẹ̀yin lẹ mọ̀ ṣe ẹ máa ṣe bọ́lọ̀ ṣe rán yín àjọ wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ní iṣẹ́ tọ́lọ́run rán wa iṣẹ́ tí Wunmi tẹ́mi fẹ́ ṣe fún Wunmi òun ni mo ṣe tó bá jí mi lóru pé mọ́mì ó ya wọ́n ní ká máa bọ̀ l'Ábùjá màá róró mi máa tẹ̀lé lọ màá ṣe ìyẹ́ ẹ̀ ní Nàìjíríà tí mọ́mì ẹ̀ máa fi dé wá bá wa láyọ̀ àtàlàfíà kọ́ parí gbogbo nǹkan tó fẹ́ ṣe àwọn náà ń bọ̀ màá tẹ̀lé lọ tí ò ní sí kankan ẹ fi sílẹ̀ ọmọ èèyàn kan ni please ẹ jẹ́ ká fi ẹjọ́ wóróworó sílẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká fẹjọ́ wóróworó sílẹ̀ òrìṣà bó lè gbè mí ní fi mí lẹ̀ bó ṣe bá mi ẹ jẹ́ kí Wunmi sọ̀rọ̀ tó bá decide láti máa lọ sí orí péjì gbogbo àwọn tó support ẹ ó deserve ẹ bàbá Mohbad náà ó lọ grant interview ẹ stop it kẹ stop ẹ tí ń wà lára yín kẹ lọ́rán tí yín ẹ fọmọ lọ́mọ sílẹ̀ kò sí kankan tó máa ṣe Wunmi àwọn wo ló fẹ́ fún ní problem gbogbo problem tó ti fún tẹ́lẹ̀ nǹkan ìsìn lọ́sẹ̀ máa fún ní problem they will make it complicated as in we stand with Wunmi on Wunmi and Liam we stand with her gidigba tó bá di ìjọ tá bá máa jáde peaceful protest we will come out and do the peaceful protest tí gbogbo àwọn obìnrin tá máa jáde tá máa support òpó yẹn ò deserve ẹ being a widow doesn't make her a killer òun kọ́ ló pa ọkọ ẹ̀ I need láti stop stigmatization yẹn ní Nàìjíríà kọ́ máa stigmatize widow pé gbogbo widow ló pa ọkọ ẹ̀ Wunmi will stand for all the widow because nǹkan tó ṣẹlẹ̀ sí yìí mi ò ríru eléyìí rí ó ti pọ̀ jù. Nígbà tí Lizzy àti Fọlá bọ́ta ṣé kò sọ̀rọ̀ ni but àwọn ò ṣe part 1 million kìíní kan everyday show ni kò sí part we will put it the right way we don't need intelligent or articulated everybody should do their own the way they want to do it kò sí anybody tó máa ní wípé lọ bá speaker kan òun ló good stop no speaker is better than any speaker gbogbo wa la jọ fẹnu sọ̀rọ̀ everybody ló ní fans here. Ella Bright, yes, wọ́n ti pè mí. We will talk about it later. I will chat you up. Don't worry. Ẹni tó ẹ jẹ́ kó sọ̀rọ̀ kí ló dé ọmọ kékeré
ó dẹ̀ bọ́sítà lóru ọ̀gànjọ́ ó dẹ̀ sunkún ẹ̀dẹ̀ ní wípé she does not need it. So, okay, tell me what she need. Tell me what she need. Àwọn alábòsí òṣì. Àbí èpè tí fẹ́yìn mú ṣúgbà tó gbà lánàá kò mú kó máa bọ́ta láàárọ̀ yìí. Wùmí yìí máa jáde fún tó máa tẹ̀ sí lójú dáadáa. Èèyàn máa ń face fear ni. Face your fear. Ẹ jẹ́ kó face wọn.